tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá àfẹ́ tí. Àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá. Ibi ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ti ọdún yìí ni a wà níbi tí ó ti gbéra sọ báyìí. Ààfin tí àtọ́jà ti ìlú Òṣogbo ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí Arúgbá tí ó ti gbéra láti máa ru igbá lọ sí ojúbọ ní Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí a ṣe ń wò lórí ìkànnì wípé tí a ṣe mọ̀ wípé Arúgbá jẹ́ ọmọ kékeré tí ó sì jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ tí ó kọ́kọ́ ru igbá ni wọ́n ní a rí pé Arúgbá lè ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìkànnì yìí tí a sì mọ̀ pé ọmọ kékeré ni Arúgbá. Gẹ́gẹ́ bí a ṣe máa mú wá fún yín lórí ìkànnì ti BBC News Yorùbá, Arúgbá tó bá ti kúrò ni a wá sí ọ̀dọ̀ ọba Jímọ̀ tí wọ́n á sì ṣe àdúrà fún kó tó di pé ó gbé aṣọ láti máa lọ sí odò. Nísìnyí báyìí Arúgbá ti wà ní fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá. Ààfin ti kábíyèsí ọba Jímọ̀ ti ìlú Òṣogbo ni a wà báyìí. Arúgbá ti gbéra sọ láti máa lọ sí odò tí wọ́n sì ń retí kábíyèsí láti jáde síta láti wá wúre fún Arúgbá kó tó di pé ó gbéra sọ láti máa lọ sí odò. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Arúgbá ti ọdún yìí ni ó jẹ́ àkọ́kọ́ tí àkọ́kọ́ rúgbá. Arúgbá náà sì jẹ́ ọmọ kékeré omidan. Gẹ́gẹ́ bí a ṣe rí pé bàbá Ọ̀ṣun bí ẹ ṣe rí lórí ìkànnì yìí kọjá sẹ́yìn láti pé bàbá Ọ̀ṣun ló ru igbá tí Arúgbá sì ń lọ níwájú. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ wọ́n ní torí pé Arúgbá kéré wọ́n mọ̀
gbé fún díẹ̀díẹ̀ a máa gbé fún a máa gbà lórí ẹ̀ díẹ̀díẹ̀ títí tí a fi dé ojúbọ Odù. Kábíyèsí náà ni ó fẹ́ jáde báyìí láti wúre fún Arúgbá. Kábíyèsí náà ni èèwò tí ó ti jáde síta báyìí láti wúre fún Arúgbá tí ó fẹ́ rúgbá lọ sí Odù. Gẹ́gẹ́ bí a ṣe ń fi hàn yín lórí ìkànnì ti BBC News Yorùbá, Arúgbá náà ni kábíyèsí tó fẹ́ súre fún báyìí kó tó fi pé ìwé aṣọ láti máa lọ sí ojúbọ níbi tí wọ́n rí gbá lọ. Lórí ìkànnì ti BBC Yorùbá ìlú ibi tí ayẹyẹ ọdún Arúgbá náà ni ẹ̀ ń wò tó ti wá sí iwájú kábíyèsí tí kábíyèsí sì fẹ́ súre fún kó tó di pé ó ń gbé igbá lọ sí odò. Kábíyèsí ló ń súre fún Arúgbá báyẹn wípé yóò lọ́re yóò bọ̀re igbá náà gbé dé iwájú kábíyèsí. Arúgbá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún tí Arúgbá yóò sì gbéra láti máa lọ sí odò báyìí fún ìwúre àti ètò gbogbo tí ó kù gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún. Orí ìkànnì BBC Yorùbá ni ẹ wà níbi tí a ti mú ohun gbogbo wá fún yín níbi tí ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tí ó ti ń lọ. Ìlú Òṣogbo náà ni a wà ní ààfin tí kábíyèsí ọba àtọ́jà tìlú Òṣogbo níbi tí Arúgbá ti gbéra láti máa ru igbá lọ sí odò báyìí. Bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún náà ni tí kábíyèsí á súre fún Arúgbá kó tó di pé Arúgbá gbéra láti máa lọ sí odò. Ààfin àtọ́jà ọba Jímọ̀ ti ìlú Òṣogbo ni a wà níbi tí Arúgbá ti gbéra sọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lórí ìkànnì yìí, bàbá Ọ̀ṣun ni wọ́n ru igbá tí Arúgbá sì tẹ̀lé wọn. Wọ́n nítorí pé Arúgbá jẹ́ omidan kékeré. Arúgbá náà ni ẹ̀ ń wò yìí ní orí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ ìlú ìkànnì yìí. Arúgbá ní omidan tuntun ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ru igbá ní ọdún yìí. Omidan kékeré ni Arúgbá. Àkọ́kọ́ tí àkọ́kọ́ ru igbá ní Arúgbá ní wọ́n ní ó kéré ni wọ́n tí ì ṣe pé ìgbálẹ̀ lọ́wọ́ báyìí tí bàbá Ọ̀ṣun fi ru igbá. Ní ìsìn báyìí wọ́n ti ń gbé igbá láti ààfin kábíyèsí ti àtọ́jà láti máa lọ sí odò. Wọ́n ti gbéra sọ báyìí láti ààfin àtọ́jà ti ìlú Òṣogbo láti máa rúgbá lọ sí odò.
fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì tí BBC News Yorùbá ìlú Ọ̀ṣun Òṣogbo ní ìlú Òṣogbo ni a wà níbi tí ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lórí ìkànnì ti BBC News Yorùbá báyìí, Arúgbá náà ti gbéra sọ ní ààfin kábíyèsí ti àtọ́jú Òṣogbo tí kábíyèsí sì ti súre fún Arúgbá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún tí wọ́n á súre fún omidan Arúgbá kó tó di pé ó gbéra láti máa lọ sí odò. Kábíyèsí ó súre fún Arúgbá wípé yóò lọ yóò bọ̀ ní ayọ̀ àtàlàáfíà. Kábíyèsí ti súre fún Arúgbá báyìí tí ó sì ti ń lọ sí odò. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lórí ìkànnì ti BBC Yorùbá yìí, omidan kékeré ní Arúgbá ti ọdún yìí tí wọ́n sì jẹ́ kó yé wa pé Arúgbá díẹ̀ wọ́n á tún gbà lọ́wọ́ rẹ̀ díẹ̀ torí pé ó jẹ́ ọmọ kékeré. Bàbá Ọ̀ṣun ni wọ́n ru igbá ti ọdún yìí gẹ́gẹ́ bí a ṣe ń wò lórí ìkànnì ti BBC News Yorùbá. Ààfin Àtọ́jà náà ni a wà, ó ní ẹ̀ ń wo èrò kìtìkìtì lọ́tùn lósì, ó ní ẹ̀ ń wo èrò lẹ́ ń wò tí wọ́n pọ̀ kìtìkìtì ní ààfin ti Àtọ́jà láti ṣe ayẹyẹ ti ọdún yìí. Bóyá gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ènìyàn bá wa sọ ní ara àwọn tá a ti fọ̀rọ̀ wá lẹ́nu wò, wọ́n jẹ́ kó yé wa wípé nítorí pé àkọ́kọ́ tí ó jẹ́ pé Arúgbá tuntun míì yóò ru igbá pé òun náà ni ó jẹ́ kí èrò kó pọ̀ báyìí. Àwọn èrò ní àti òkè òkun Bàbá Ọ̀ṣun náà ni a rí tí wọ́n ru igbá tí ẹ̀ ń wò lórí ìkànnì tí BBC News Yorùbá tí Arúgbá fún ara rẹ̀ tí ó sì ń lọ ní iwájú wọn. Arúgbá omidan kékeré ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún tí wọ́n bá ti jáde báyìí tán lọ sí odò. Ó ní àwọn ibi tí wọ́n gbọ́dọ̀ yà kó tó di pé wọ́n dé odò. Gbogbo àwọn ibi tí ó bá yẹ kán tẹ̀ náà ni wọ́n á tẹ̀ tí wọ́n á sì ṣe ìwúre àti àdúrà kó tó di pé ó ikán dé odò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò lórí ìkànnì ti BBC News Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, Bàbá Ọ̀ṣun ni ó ru igbá tí wọ́n sì. Ara àwọn ibi tí wọ́n máa ń yà láti ṣe ìwúre kó tó di pé wọ́n lọ sí odò náà ni wọ́n ti ń yà lẹ́yọ kọ̀ọ̀kan yìí. Bí a ṣe ń wò lórí ìkànnì ti BBC News Yorùbá, ìlú Òṣogbo ni a wà níbi tí ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Agbègbè ọjà ọba ó ní a wà báyìí tí Arúgbá sì ti gbé aṣọ láti máa lọ sí odò Ọ̀ṣun láti ṣe ohun gbogbo tí ó yẹ kán ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní ọdọọdún. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń
ń wò lórí ìkànnì ti BBC News Yorùbá tí a ti ń mú ibi tí ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tó ti ń lọ lọ́wọ́ wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lórí ìkànnì yìí náà ni a fẹ́ fi yé yín pé ètò ààbò tí ó péye ó wà níkàlẹ̀, gẹ́gẹ́ bí a ṣe rí àwọn ọmọ ẹ̀ṣọ́ ológun, àwọn ọlọ́pàá, àwọn civil defence àti àwọn ẹ̀ṣọ́ ààbò ojú pópó náà tán jẹ́ road safety láti rí i pé ohun gbogbo ó lọ ní ìrọwọ́rọsẹ̀, láti rí i pé gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò níwájú lórí ìkànnì BBC News lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn yèyé Ọ̀ṣun àwọn ni ẹ̀wùlẹ̀ ń wò yìí tí wọ́n wà níwájú, tí Arúgbá tí ó sì ń bọ̀ lẹ́yìn tí ó ń tẹ̀lé wọn. Bàbá Ọ̀ṣun náà ni ẹṣin wò lórí ìkànnì ti BBC News Yorùbá tí wọ́n sì lu igbá. Gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, wọ́n jẹ́ kí ó yé wa pé torí pé Arúgbá sì kéré púpọ̀ tí ó jẹ́ pé wọ́n máa gbé fún díẹ̀díẹ̀ tí Arúgbá náà ni ẹ̀ ń wò tó jẹ́ omidan kékeré ní ẹ̀ ń wò lórí ìkànnì ti BBC News Yorùbá yìí. Arúgbá ni ẹ̀ ń wò tí ó ń lọ níwájú Bàbá Ọ̀ṣun tí ó lu igbá. Arúgbá tuntun ti ọdún yìí náà ni à ń wò tí ó jẹ́ omidan kékeré, òun náà ló ń lọ níwájú Bàbá Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ẹ ṣe wò wá lórí ìkànnì ti BBC News Yorùbá, bàbá Arúgbá náà ni Bàbá Ọ̀ṣun, àwọn lẹ̀ ń wò lórí ìkànnì yìí tí wọ́n rúgbà ti ọdún yìí, tí omidan Arúgbá tí ó sì lọ ní iwájú wọn. Gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín lórí ìkànnì ti BBC News Yorùbá, Arúgbá tuntun ó jẹ́ omidan kékeré tí wọ́n sì ní pé Bàbá Ọ̀ṣun ni olùgbà gẹ́gẹ́ bí a ṣe ń wò lórí ìkànnì yìí tẹ́ni wọ́n máa gbé fún. Wọ́n nítorí pé ó jẹ́ omidan kékeré ni ó ṣe rí báyìí. Wọ́n ti gbéra sọ báyìí, wọ́n ti ń lọ sí odò Ọ̀ṣun ní ojúbọ láti ṣe ìwúre. Cameraman. Gẹ́gẹ́ bí ẹ ṣe wò lórí ìkànnì ti BBC News Yorùbá, bí a ṣe fi hàn yín láti àárọ̀, Bàbá Ọ̀ṣun náà ni wọ́n rú igbá ti ọdún yìí tí
Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti BBC News Yorùbá gẹ́gẹ́ bí ẹ ṣe wò lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Òṣogbo ni a wà níbi tí ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tó ti ń lọ lọ́wọ́ báyìí tí a sì ti mú gbogbo wá fún yín. Arúgbá ti gbéra láti máa lọ sí ojúbọ níbi tí ètò gbogbo yóò ti wáyé fún ti ọdún yìí. Nígbà tí a gbéra kábíyèsí ti súre fún Arúgbá wípé yóò lọre yóò bọ̀re tí Arúgbá náà sì ti gbéra sọ láti máa lọ sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ojúbọ sí jìnnà tó nàṣẹ síbi tí a wà yìí á dánu dúró fúngbà díẹ̀ tí a sì tó padà máa mú gbogbo wá fún yín nígbà tí Arúgbá bá ti fẹ́ dé ojúbọ títí a fi dé ojúbọ ni a máa mú gbogbo wá fún yín. Ara àwọn ibi tí Arúgbá máa ń yà ní ọdọọdún láti ṣe ìwúre tó gbọ́dọ̀ yà tó gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ dé ní ọdọọdún tó bá ti ń rúgbà lọ sódò. Àwọn ọbẹ̀ náà ni Arúgbó máa fi ẹsẹ̀ tẹ̀lé ẹyọ kọ̀ọ̀kan títí yóò fi dé odò. Ara àwọn ibi tí Arúgbá máa ń lọ náà ni ó ti ń yà látàrọ̀ tí à ń rí. Lálá. Gẹ́gẹ́ bí a ṣe ń wò ní orí ìkànnì ti BBC News Yorùbá, àwọn òṣèré tíátà Yorùbá náà gbẹ̀yìn níbi ayẹyẹ ti ọdún yìí. Ní ibẹ̀ náà láti rí Làálà àti àwọn ẹmẹ̀wà wọn tí ó kù náà tí àwọn náà ti